kíní kan bẹ tí mo ń rí láti àná tàbí jẹta so mo tún wá rí lẹ́ni mo tún wá rí pé kíní yẹn àfi kí á pàkíyèsí àwọn bàbá síbẹ̀ so mo wá wulẹ̀ mo gbogbo ẹ̀ mo wá rí pé ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ sí kí n pè lákèésí rẹ̀ àwọn bàbá mufti ni fadilatu sheikh doctor pẹ̀lú àpọ́nlé mo fi dákọ̀ yẹn Sulaiman Faruq ní kejìpá alimiskin billah hafidhakumullahu wa ra'akum wa atawala Allahu fi umrikum ọlọ́run kó wá sàlékún dáadáa yín kó wá sàlékún oyin kó wá gbé yín ga jù báyìí lọ kó má jẹ́ wálẹ̀ láíláí kó sì má jò tì yín kó má jò tì yín láíláí. olúwa ní bisimilahi rahman rahim fala nas'alanna alladhina ursila ilayhim wala nas'alanna al-mursalin àbí àwọn àfáàrin wọn jẹ́ wọ́n jíṣẹ́ fún wọn àbí wọ́n jíṣẹ́ fún wọn. nílọrin tèní àsọjú eré àmọ́ ọlọ́run gbé bàbá mufti sípò ọlọ́run kọ́ mọ́ yọ wọn ní sàásì ó jẹ́ wọn pẹ́ ń bẹ̀ bíi tàwọn aṣáájú wọn tí wọ́n lù ẹ̀mí gúngún àwọn aṣáájú wọn pẹ́ ń bẹ̀ wọ́n lù ẹ̀mí gúngún ọlọ́run wájú àwọn ọ̀rẹ́ ẹ̀mí gúngún lù ju tí wọ́n lọ bí tàlájì àgbà ọlọ́run jẹ́ wọn rí lò bí alájì àgbà ọlá nàbí sallallahu alaihi wasallam. bàbá mufti mo fẹ́ pè yín sákèsí ẹ̀yin gẹ́gẹ́ ni mo wà já ọ̀rọ̀ yìí sí kẹ́ bá wa ṣàtúnṣe lórí ẹ̀ ẹ̀yin gẹ́gẹ́ ni mo torí ànábì sallallahu alaihi wasallam fi ma rawahu shaykhan àdìsí kan bẹ tí sahih Bukhari àti sahih Muslim wọ́n jọ gbá wa tó tá bá rí ọ̀rọ̀ kan tí ń bẹnu sahih Bukhari àti Muslim in dalla ala shay'in fa innama yadullu ala sihhati hadha al-hadith aw al-khabar aw al-athar kò sí méjì ńbẹ̀ àdìsí mo dọ́dà nàbì sallallahu ta'ala wa sallam alayhi bàbá mufti ẹ̀yin lẹ wà ń bẹ̀ lé ní ọlọ́run jẹ́ pẹ́ ń bẹ̀ ẹ dákun ẹ sì nǹkan mọ́ lè gbàgbé sílẹ̀ fún lọ́rin ẹ sì nǹkan mọ́ lè gbàgbé sílẹ̀ fún Islam gbogbo àwọn àgbàlagbà tàná kí ni bí wọ́n ṣe ń ṣe lọ́pọ̀lọpọ̀ ń ṣe yìí o wọ́n ń lò nígbà tá ojú ò tí tó lájú báyìí lọ tí ò tí là tó báyìí máa dálíkà wọ́n jẹ́ kí ìbẹ̀rù ọlọ́run kó lé téńté lórí gbogbo àwọn nàṣàtọ́ọ̀tì wọn gbogbo activities wọn pátápátá sàwa ń fílìmù náà sábà ti alifarahiya àwọn ìdùnnújòkó dùnnú bí kò mọ bí ìyàwó kankan wọ́n fi bẹ̀rù ọlọ́run lé téńté rẹ̀ wọ́n sàṣe jù wọ́n sàṣe tó lílá ìlkàmáàlì wọ́n lè kù sí bí àwọn tọ́pọ̀ bẹ́ẹ̀ ni nínú àwọn mùnàsábàtì tó jẹ́ mùnàsábàtì ìbanilẹ́nújẹ́ náà wọ́n ṣe níwọ̀n tí wọ́n sì wọn kọjá anábì wá sàdísì kí làdísì náà kí wọ́n tó gbé nǹkan tí wọ́n torí ẹ̀ pé bàbá mufti jáde tí mo sì fẹ́ mo bẹ̀ wọ́n ló kọ́ ọlọ́run àtànábì sallallahu alaihi wasallam ọlọ́run tí wọ́n ń rí iṣẹ́ jẹ́ ẹ ti ń jẹ́sẹ́ bọ̀ bí wọ́n bá gbé àwọn ní lẹ́jẹ̀ndì nínú wáàsí ṣíṣe àti nínú lílo mímọ̀ ara wọn lẹ́wà lẹ́mi ọ̀sọ́ kókó wá mọ̀ ọlọ́run sì ní ìfi mufti ó tún nǹkan tó pọ̀ sí nínú orí ẹ̀sìn pàpà jùlọ nínú rẹ̀ bàbá wa kan wọ́n pè wọ́n ní Adama Fani tàbí tọ́ ọlọ́wọ́ra tí máa ń gbà tí mo ti wà kékeré jù báyìí lọ ni mo ti máa ń wọ́ọ̀tì bàbá yẹn wá sí wọn máa ń sọ òdodo púpọ̀ wọ́n sì máa ń nínú àwọn àfáà tí wọ́n gbẹ́sẹ̀ sí táwọn tàná wà àwọn ni wọ́n táyìn bá ròdò yín sọ máa káwọn ní markazi yẹn nínú àwọn àfáà tí wọ́n bá bàrà tí wọ́n bá ń lẹ̀ kéde bí bàrà pé ká máa pọn ká máa èyí tí ọ̀bá dá ká máa rún rárá wọ́n máa ń sọ òdodo tí ń jẹ́ àfáà gangan rí lára wọn bíi tiyín náà wọ́n sì wá sí kan lé ní tí wọ́n sọ àwọn bí àwọn pọ́ìntì mélòó ìwé ìwọ̀n sábà wọ́n bú àti àwọn ẹ̀mú wá sí wọn látòkè délẹ̀ wọ́n ti náà da púpọ̀ kọ́lọ́n ti ṣe àlékún dáadáa fún wọn ṣùgbọ́n àwọn táṣíwájú náà wọ́n tíráyò ṣùgbọ́n bàbá yẹn mo ti máa ń sọ wọn ń kùn láti sòdodo olódodo ni wọn kọ́lọ́n máa ṣe dáadáa fún wọn. hadith náà wà ní bàbá mufti ẹ̀jẹ̀ tó kà ẹ̀jẹ̀ ń fi ìtí mo torí ẹ̀ pè yín wá sí. àwọn fọ́tò kan ní màbá yóò clear mo fẹ́ fi hàn yín. ìlú ẹ̀sìn ni lọ́rin náà àbí what are we doing? I just don't get it is this. ó ga ọ bàbá wa lọ́nà bá wa kẹ́ bàbá Al-Imam so mi ò mọ̀ bóyá àwọn ọmọ mọ́mù ni wọ́n gbé kalẹ̀ ní o mi ò mọ̀ bóyá àwọn ọmọ kéwù ni o mi ò mọ̀ bí tó ti wá o but òun lélẹ̀ àbámọ̀ mọ̀ náà gbé kalẹ̀ àwọn ni wọ́n gbé fọ́tò wọn sára ògiri tí wọ́n ń sáyìn sí pépà wọ́n máàkì rẹ́gísítà ṣé ìmí ìdó tó wọ́n lọ nínú bàbá mufti ẹ bá wa pàkíyèsí lórí ẹ̀ àwọn èsì alákọ̀wé fa abálákọ̀wé náà gbé bàbá ìmáàmù ni ìlú Ìlọrin èsì ìlú kìrìsìtẹ́nìtì fa àbí kí ni gbogbo àṣàkáṣà tó ń wí ní sí ṣé kálí mọ̀ pé bàbá ìmáàmù tóbi ni gbogbo ayé lọ́wọ́ pẹ̀lú sí tóbi ni wọ́n tí wọ́n fi wọlé ọlọ́run sùn ẹ wá wò kékeré àwọn fọ́tò ní mo tún wá rí kan bí ìṣẹ̀fẹ́ mú pé máa sẹ́ndẹ̀ sáwọn èèyàn kan lẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo tún wá rí sẹ́nitọ́ Yàyà olórí ẹgbẹ́ ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ àwọn náà tó dé láti Ìlọrin níjọ́ lélẹ́yìn bẹ̀rẹ̀ Ìlọrin àwọn náà ń sáyìn kí làwọn èèyàn fẹ́ sẹ̀sìn dà kí làwọn èèyàn fẹ́ sọ lúdà so ọlọ́run jẹ́ mi ọmọ ẹjẹ́ mi gbogbo àwọn bàbá ogun ṣé bí wọ́n ti máa ṣe nígbà tí gbogbo ẹ̀yin bàbá wa tẹ́lẹ̀ mi yín bá gùn tó gùn pẹ̀lú àlàáfíà ṣé bí kálukú ti máa ṣe tó máa gbé àwọn fọ́tò wọn máa sáyìn sí àbáwọn yẹn rò pàwọn Bùkọ́lá làwọn ni àbẹ̀rù pàwọn Sẹ́nitọ̀ Sọ́lì Mustapha ní àwọn àfáà lẹ́ ń ṣe báyìí àfáà gbà fún gbogbo lọ́rin bàbá ìmámù ẹ lọ gbé kíní pálí kan jáde àwọn èèyàn sáyìn gbèrè
inna lillahi wa inna ilayhi raji'un. àwọn fọ́tò wọn ti pọ̀ ní tí mo rí wọ́n lọ gbé fọ́tò bàbá kalẹ̀ báyìí bàbá Ìmámù lélẹ̀ wọ́n wá ń sáyìn sí ọkùnrin kan ni òun ní sáyìn bí ọmọ ó dé fìlà yìí tẹ́tí bàbá Ìmámù ń sáyìn nù wọ́n lè mọ̀ fún wa èmi ìtúni irùngbọ̀n àwọn náà sáyìn èmi ìtúni ó ti sọ ọ́ ti sẹ̀yìn ara lọ́rin ní àfáà wa ó ti sọ ọ́ dis no man hada so bí ṣe máa ń bọ́nu ànábì tí wàá sọ fún wa kalẹ̀ nínú àdìsí méjì àdìsí ẹyọ kan tí táwọn àfáà méjèèjì tí wọ́n tóbi jùlọ wa sọ híhù ni ànábì ní ẹ ṣọ́ra o látà tábì ọ̀nù àbí ọ̀dà ìpínlẹ̀ tó ní fọ́tò ẹlòmíì bí kó sáà ń rí kíní yẹn yíò náà ṣe ti tó ànábì ní látà tábì ọ̀nù sunana alladhina min qablikum ànábì ní ẹ ṣọ́ra o kẹ máa mọ tẹ̀lé kẹ máa mọ wàwù kọ́sẹ̀ sunana alladhina min qablikum ìyapa ẹ̀sìn táwọn tó ṣáájú yín bí wọ́n ṣe yapa ẹ̀sìn ẹ ṣọ́ra kẹ máa mọ tẹ̀lé wọn ṣíburan bí ṣíburin ní dèdè ọmọ níka bọ́ ọmọ níka sí mọ̀ yìí wọ́n bá ṣe nǹkan kékeré ẹ̀yin ló ṣe ó tún wá ní wọ́n ti ra áńgbé ti rà bí wọ́n bá tún ṣe yìí tó fẹ́ tó gbọ́n ẹ̀ tún máa ṣe é dẹ̀ náà Ànábì ní hatta tó fi di pé ìzá dákàlú hujra dọ́bìn bọ́sọ̀rọ̀ dọ́bìn títí tí wọ́n fi wọ tó máa wọnú ìsà agéyìn tí bí ṣe máa kéré mọ́ ẹ̀yin ló sì ní bá wọn wọ sẹ́ni báwọn afáàkà wọ́n ti ń gbé òkú sí èjìká náà tẹ́tí rí tí wọ́n ń ju sókè bẹ́ẹ̀ lórí Facebook bá wọn fi máa bá pàkéjì àwọn nǹkan wọ̀nyí èyí wọn kì í rẹ́sì lọrin ṣùgbọ́n yóò padà dé lọrin náà ní tí wọ́n ń ṣe ní west njọ́ kìíní àná nígbà táwa fi máa ń lọ táwa kékèké táwa lọ́nà ìsìyẹ́ ọ̀nà gómìnà bóyá bí ọ̀nà kí wọ́n máa ń pè ní yòró nǹkan kan bẹ́ẹ̀ láti máa ń bá tí wọ́n ṣe fọ́tò àwọn bàbá wọn tí wọ́n ti kú tí wọ́n ṣe kalẹ̀ bí èrè sínú ilé tí wọ́n gbé fọ́tò gàdàgbà bó ṣe wọ̀ lọ́rin kò sí tẹ́lẹ̀ ó wọ̀ lọ́rin kó wá yín náà ti gbogbo fọ́tò gàdàgbà nílé nísì àfi nígbà tí yìí ò tí ì tó tẹ́lẹ̀ òkú ní lọ́rin ó ní bí wọ́n ṣe ń ṣe àwọn náà ti sọ dayọ̀ nísì bí wọ́n ti padà máa ń kọrin yóò tó padà wọ́ tí wọ́n máa kọrin ó sì ti wọ́ ọ̀gá Bello ìyá rẹ̀ ti kú ó gbogbo àwọn olórin wá láti lọrin láti kú nípa kátà mẹ́rin wọ́n pàtẹ sí ìyá èèyàn kú ó sì pe lédè wà lọrin kò ṣẹlẹ̀ rí nínú ìtàn lọrin àwọn afásí lọ sí wá sí mẹ́ kí ìyá èèyàn kú ó sì pe lédè wá bẹ́ nínú lọrin kì í ṣẹlẹ̀ tẹ́lẹ̀ bàbá wa èyí náà ṣẹlẹ̀ ọlọ èyí náà ti tún wọlé èwo tún nípa lídà yẹn tó ń sáyé mo mọ̀ wà járe sí bàbá Mufti kó lè dọ́dọ̀ yìí kẹ́sì lè máa ní ọ̀ràn kẹ́sì tún lè máa lọ́rọ̀ ọlọ́run bí i ń tẹ́ jẹ Mufti fún bàbá ẹ pàkíyèsí ẹni tẹ́ bá ṣe fásitì fún tí ọba ẹ fàṣẹ látọ̀dọ̀ ní ọba ìmọ̀lẹ́ tábà ṣe wallahu ya'simuka minan nasi la takhafu darakan wa la takhsha wa la hawla wa la quwwata illa billah gbogbo tábà wọlé ṣe wọ́n ṣe wọlé pẹ̀tọ́ lórí ayé àwọn ọ̀nà sàárè ìjọ kan bàbá yẹn ń bẹ́ẹ̀ nísìn láwọn nìkan pẹ̀lú àwọn ẹjá bẹ̀rù ọlọ́run lóye àbí nọ́ńsáǹsì wọlé lè ẹ̀sìn ọlọ́run ni a sì sọ̀rọ̀ ní ìlérí ó ń sọ ọlọ́run ni tó fi di pé láwọ́ dákàlú dúhùrà dọ́bìn tí wọ́n bá fi tó fi táwọn àwọn ẹlẹ́sìn mi yìí àwọn tí wọ́n ṣe mùsùlùmí yìí àwọn ẹlẹ́sìn Yahudi àwọn ẹlẹ́sìn Nasara yìí tí wọ́n bá padà wá ń wọnú ihò ìsinsin lọ àbí ihò agilintí lọ lásàlákì tó wù ẹ sì máa wọ́ pẹ̀lú wọn kí láyà Rasulullah làwọn sábà ní ìrúnsí ọlọ́run àwọn fàmílì àwùlà ta làwọn tó ń wí pé a máa tẹ̀lé wọn sí bíráǹbì sí bíríǹ zira ń bí zira yìí al-yahudu amun nasara ṣé yahudi àwọn yahudi ló ń sọ ní àbí nasara anábìrì faman tí ìbá wá sàn àwọn méjèèjì ta ni wọ́n ń wí anábìrì faman sáyà kún tí ìbá jẹ́ àwọn méjèèjì ká máa gbé pálí orin kan síwájú òkú tó ti kú kára ń sáyìn àwọn nasara àwọn kìrìsìtẹ́nì ni wọ́n ń ṣe àdìsí ní ẹ̀sìn ní má jẹ́ nǹkan kí nǹkan wọ kẹ má dẹ̀sì rú nílùú ìyàbí kí ní gbogbo ọlọ́run torí ọlọ́run ẹ má kó nǹkan kí nǹkan má bàbá ibi tí wọ́n wà abẹ́ bàbá wa arọ bàbá wa Fadilatu wa Sheikh Dr. Faruk Oníkìjìpá bàbá Mufti kí sẹ́yìn nílé tó lè lọ fi wàjá hazihi ar-risala al-mutawadi'a min ibnikum al-mutawadi'
mo fi ránṣẹ́ sí sáà ìftáhì yín sà gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ láwọn ọlọ́pàá ẹ̀sìn tí wọ́n lọ ọjọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ gbogbo dàrú tí máa ṣe máa wọ ẹ̀sìn kí wọ́n kó wá fún yẹn máa ṣe fátúwá lórí ẹ̀ ẹ kọ́ṣẹ́ àwọn èèyàn wá ń bẹ̀. so tẹ́lómi náà bá tún kú náà àgbàlagbà àwọn ọmọ tí wọ́n náà tún láwọn fẹ́ kọ́pì táwọn ọmọ àbáyé máa bẹ̀rẹ̀ yìí àwọn náà tún kọ́pì rẹ̀ eléyìí tí ń sọ yìí ẹni tó bá fẹ́ mú mi lọ́ta lórí ẹ̀ kó múra kó bẹ̀rẹ̀ ẹ̀sìn la wá sí láyé ẹ̀sìn la wá sí láyé ìlú ìdébi tó dé bidin pẹ̀lú ẹ̀sìn ní gbogbo àwọn táwọn máa dápọ̀ àwọn bàbá kíní ìbáàdà tó lọ́hùn olóṣè okọ̀ wọn kù iná ti pọ̀ lọ ní tòótọ́ ṣùgbọ́n kò sí ìbáàdà nú ẹ̀ ní òjò sàpálẹ́ mọ́ ẹ̀dá padà síbi tá a ti bẹ̀rẹ̀ bàbá lè lọ síwájú ní ẹ̀sìn ọlọ́run tí fọwọ́sowọ́pọ̀ ìwé bàbá yìí ẹ̀sìn làkọ́kọ́ ẹ̀sìn làkọ́kọ́ ṣe kàálímì ìnáma àtàbí dín pẹ̀lú ẹ̀sìn ni pẹ̀lú ìmọ̀ ni pẹ̀lú ẹ̀sìn ni ìmọ̀ tí èèyàn bá ní tí ò bá ṣẹ̀sìn bẹ́ẹ̀ bánsá ni Professor Aliagan lọ́njẹ́ àríwọ̀n pẹ́ àti bàbá mi àfáà mi Dr. Lamidi olóhùn yìí wọ́n máa kọ́ gbogbo gbà pé kò sáǹfààní kí láǹfààní kéwú kí láǹfààní ìmọ̀ tá a ké tí ó tá a lò kò wúlò. bàbá sàkọ́fí kọ́bílà hùn yàní kọ́bílà àdéhìnì shaykhaini al-jalilayn wọ́n ti kọ orin tí orin òní ó délẹ̀ lárúbáwá tó fi pé lárúbáwá ń kọ lórí mímbàrí bàbá sàkọ́fí ni wọ́n kọ́ rahimahullah wọ́n sá ta alámùnà torí kí la fi kọ́ mọ̀ gan wọ́n máa fa ìdátò ilmi náà kí láǹfààní máa wá gan kí láǹfààní torí kí la fi kíw gan ẹ̀yàfà torí kí láǹfààní màtá ní tó pọ̀ yìí nìsí ìsálámù yufidna kullu ma nata'allamu tí gbogbo ń tá a bá ń ké yọ̀bá wúlò ìlọrin lónìí ìlọrin lọ́la bàbá kínní kí ni ìwúlò rẹ̀ tá a bá lò gbogbo nǹkan ni wọ́n ti fara lọ ní gbogbo nǹkan humilu anna kulla shay ntẹ́yọ̀ kan tó kù tán sẹ́kù fún wa ni pé igi wọ́n ti lọ́gi igi ti rúwé wọ́n ti fi fẹ́ǹsì sí káàkà máa bomi sí wọn láàrin sí ńlọrin yìí. tuwajihu hadhihi ar-risala wa hadha at-talab ila fadilati ash-shaykh wa doktor Sulaiman Faruq oníkejì pálí miskinu billah mufti gbogbo lọrin ẹ máa wòye sí gbogbo àwọn kan tí ń ṣẹlẹ̀ yìí. ìrìn rẹ̀ lómi ìta lè kọjú ẹ̀sìn wa bá mọ́ láàrin shuhuratikum kí sí pé nítorí pé ẹwà famous abẹ́ ẹsẹ̀ kìíní kan ṣùgbọ́n nítorí pé ìyípadà dáadáa ó bá yín lórí ẹ̀sìn Islam ó bá yín lórí ẹ̀sìn Islam mo wá sí yín kan lánàá ní òde aláwùsá wá sí náà wá sí ni wọ́n àìrẹ́ nìkan ẹlòmíì fi jọ nínú títú Kùránì mọ́ àfàwọn alájàgbà ọlọ́run ní yọ yín sẹ́ kò ní gba sáà lọ́wọ́ yín ẹ dákun ẹ bá wú iye ẹni ń bẹ̀bẹ̀ ni mo ń bẹ̀bẹ̀ ni ẹjọ́ mo ń bẹ̀bẹ̀ ni ẹ dákun torí tọ́lọ́ torí ta Nabi sallallahu alayhi wa sallam ẹ bá wòye sí ipa àwọ̀ kankankan ẹ̀wọ̀n la gbogbo àlàtàwọn àgbàlagbà ṣe tí mo fi débi tó dé رفعوا سماء هذه البلدة هذه الأرض رفعوا سماءها بالعلم والعبادة وما دام وينك كوبا لويه كائن من كان بيجوا باولي توا ثم ذلك لا بمنه وفضله وكرمه وإحسانه لجميع يوسف نيسي السلام عليكم ورحمة الله وبركاته